ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa lẹ wà. ẹ̀yin ọkùnrin àtọkùnrin àtobìnrin la jọ fẹ́ sọ̀rọ̀ lénìí. Nǹkan tí mo fẹ́ sọ, a mọ̀ wípé àwọn ọkùnrin a mọ̀ pé we cannot get a perfect man. A mọ̀ pé àwọn ọkùnrin tó wà láyé ń ṣe àwọn ọkùnrin ìgbẹ̀yìn ni àwọn ọkùnrin ìgbẹ̀yìn ayé. A mọ̀ pé àwọn ọkùnrin ìgbẹ̀yìn ayé tó ní wọ́n sọ pé ayé ti ń lọ sí òpin. A mọ̀ pé àwọn ọkùnrin òpin ayé náà kún ayé ń sìn. A dẹ̀ mọ̀ pé bí ọkùnrin ṣe ní pride, a mọ̀ pé lóòótọ́ àwọn obìnrin míì máa ń ní pride, bẹ́ẹ̀ náà ni ọkùnrin ṣe máa ń ní pride. Ẹ má gbàgbé, obìnrin tí òun àtọkùnrin ẹ̀ ní problem para tó kúrò nínú yàrá, tó abandon nínú yàrá fún ọkọ, tó lọ ń sun yàrá àwọn ọmọ àbí tó lọ ń sun pálọ̀, pride ni. Pride náà ló máa mú kí ọkùnrin notice wípé ìyàwó tí ò ṣe báyìí tẹ́lẹ̀ ó dẹ̀ ṣe báyìí, kò dẹ̀ ní lè dìde kó wò pé kí ni ẹ jẹ́ kí n tètè ké gbàjarè, kí ló ṣẹlẹ̀, kó find out kí ló fà á. Pride ni. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, as much as we want things to work, a fẹ́ jẹ́ kí ilé wa work, no matter what, ẹ má jẹ́ ká máa abandon nínú yàrá fún ọkọ wa. Honestly, pride burúkú ni. Bóyá mi mọ nǹkan tó lè fà á, ẹ má jẹ́ ká máa ṣe. And ẹ̀yin obìnrin náà, ẹ̀yin ọkùnrin náà, tẹ́ bá ti rí ìyàwó yín tó ti ṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà má jẹ́ kí pride pé ego ọkùnrin. Ẹ try láti find out kí ló ṣẹlẹ̀, kí lẹ ṣe, what are the things tẹ́ ẹ ṣe right, kẹ́ try láti amend. Tẹ́ bá ti ń fi ọ̀rọ̀ sílẹ̀ tó ti ń pẹ́pẹ́pẹ́pẹ́, nǹkan á máa túbọ̀ máa bàjẹ́ sí ni. Nǹkan máa bàjẹ́ sí ni. Obìnrin tó ti ń fi òbó lẹ̀ fún ẹ, tó ti ń dododo tẹ́lẹ̀, tó dẹ̀ di pé ó ń pa òbò mọ́, ó yẹ kó o tọpinpin pé kí ló ṣẹlẹ̀. Àná ẹ má jẹ́ kí n tàn yín o. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní pride, àbẹ́yìn obìnrin tẹ́ ẹ ń ṣerú nǹkan báyìí nítorí pé bóyá ẹ̀ ń dókòó ta. Èmi ò ní sọ fún yín pé kẹ́ má yàlè, but ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín pé àlè ni àlè máa jẹ́. Àlè tó ń fẹ́ ìwọ, àlè tí ìwọ obìnrin yàn, wàláì, sọ fún àlè yẹn tí ọkọ ẹ bá kú lénìí, àlè yẹn ò ní títorí pé ọkọ ẹ kú òun ti ní opportunity òun máa fẹ́, wàláì kò ní fẹ́. Kò sí àlè tó ń yọ married woman ní àlè tó máa ever fẹ́ láyé. Tó bá fẹ́ gan, ẹ máa padà túká ni, torí pé number one kò lè ever trust ẹ. Ó máa wù ẹ́ pé gbà tó wà nílé ọkọ ẹ, ṣèbí gbà ẹ lòun yàn ẹ́ lálẹ́, automatically náà wàá kúkú fòwò wà nílé òun náà, ó máa lọ yàn àlè ni, kò ní ever trust ẹ, kò dẹ̀ lè ever fẹ́ ipò àlè. Married man tó ń yọ married man tó ń yọ married woman lálẹ́, àbí ọkùnrin tó ń yọ married woman lálẹ́, ipò àlè ni married woman yẹn máa wà láíláí lọ́dọ̀ ọkùnrin yẹn. And let me tell you, ọkùnrin yẹn máa ní reservation. Ọkùnrin yẹn máa ní reservation. So enjoy it while it lasts ni. Má tiẹ̀ fi ọkàn sí wípé bóyá ẹ fẹ́ fẹ́ra yín, even kó offer ẹ láti fẹ́ ẹ, má fẹ́ o, torí kò ní ever trust ẹ, máa padà tún ká ni. Dóko tó fẹ́ dóko USA if you must do. And let me tell you, ẹ̀yin ọkùnrin, I've said this and I will continue to say it. Tó o bá ti take care ìyàwó ẹ̀ dáadáa, wọ́n máa bẹ́ ẹ do. Wọ́n á do. Tó bá ti jẹ́ the type tíyàwó ẹ̀ abandon nínú yàrá fún, tí ò dẹ̀ move ẹ, tó o wo nǹkan tó ṣe, tó o wo bó ṣe lè rectify, tó o wo bó ṣe lè gba ojú ìyàwó ẹ̀ mọ́ra padà, tíyàwó ẹ̀ bá ti ń abandon yàrá fún ẹ, tó ti ń lọ sùn yàrá àwọn ọmọ àbí tó ti ń sọ orí couch ní pálọ̀, wọ́n máa do. Nǹkan tí ń bàjẹ́. Ìyàwó tó ti ń fún ẹ lóbòdó tẹ́lẹ̀, tó di wípé ara ẹ ò move ẹ, nǹkan kan kò mọ̀ wípé tó o dẹ̀ wò pé kí làwọn nǹkan tó ń ṣe tó fi ń dùn ún lọ́kàn, wọ́n máa do. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ dẹ̀ mọ ọ̀rọ̀ àsọtán, tẹ́ mọ ọ̀rọ̀ àsọtán sọ sí obìnrin. Ọ̀rọ̀ àsọtán máa ń ba libido obìnrin jẹ́, ó máa ń ba mood obìnrin jẹ́ ni. Ọ̀rọ̀ àsọtán ó máa ń ba ìfẹ́ jẹ́ nínú ọkàn obìnrin sí ọkùnrin ni. Ọ̀rọ̀ àsọtán máa ń pa sexual urge lára obìnrin ni. Gbogbo ẹ̀yin tẹ́yin ti sọ, ẹ ti gbàgbé. Ẹ dẹ̀ máa fi pé ibi tẹ́ sọ sí náà, ṣebí wọ́n ti bẹ̀bẹ̀, ṣebí ẹ ti parí ẹ̀. Kíní yẹn máa wá once in a while sínú obìnrin yẹn. Ó máa wá once in a while sínú obìnrin yẹn.
ó ṣeé ṣe kó má gbàgbé ó máa ba nǹkan jẹ́ sí ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ àsọtán ọ̀rọ̀ sọ sóbìnrin ẹ lọ caution ara yín ẹ lọ jáwọ́ and gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ inú bedroom abandon tẹ́ ẹ mọ orí bẹ́ẹ̀dì yín abandon lọ sùn sínú yàrá ọmọ lọ sùn sínú pálọ̀ fúnrara yín lẹ̀ ń sọ fún nígbà míì gan tẹ́ bá ti ṣe tó bá ti ń pẹ́ èṣù á wọlé síbẹ̀ ẹ ti fi aláǹgbá yín ti lanu ògiri ti wọbẹ̀. I am of the opinion that even tí ọkùnrin àti obìnrin bá ní tí obìnrin ní yàrá ẹ̀ tọkùnrin ní yàrá ẹ̀ tó mí yàrá obìnrin wà fún àwọn aṣọ ẹ̀ àti wardrobe ẹ̀ ni yàrá ọkọ ẹ̀ ló ń láti máa sùn sí lójoojúmọ́ á lọ máa tọ́jú àwọn aṣọ ẹ̀ tó bá fẹ́ múra kó lọ múra nínú yàrá ẹ̀ bọ̀ pé ní oorun alẹ́ ń láti máa pa ìwà àti ọkọ ẹ̀ pọ̀ orí bẹ́ẹ̀dì láti máa ìjà tẹ́ máa jà tẹ́ máa di wípé ẹ separate lórí bẹ́ẹ̀dì àbí ẹ separate yàrá ẹ tètè jẹ́ kí ìjà yẹn parí tẹ́ bá mọ̀ pé ṣì níra yín fẹ́ ẹ má jẹ́ kí omi tẹ̀yìn mọ̀ gbin yín lẹ́nu ẹ má jẹ́ kí ìjà yẹn má jẹ́ kó pẹ́ débi wípé ẹ máa wò pé bóyá ẹ ń ṣagídí ẹnìkan ò fẹ́ bọ ẹnìkan ẹ ń fi àyè sílẹ̀ fún wàhálà láti máa wọnú ilé ara yín ẹ ń fi lápsì sílẹ̀ kí gbogbo nǹkan máa dàrú sí ni. ìgbéraga òun ló mú obìnrin abandon ní room fún ọkùnrin ìgbéraga ló ń mú ọkùnrin rí obìnrin tó abandon room tí ò dẹ̀ tán pé kí ló ṣẹlẹ̀ ìkórìíra àìnífẹ̀ẹ́ ni ó máa ń fà tí ọkùnrin obìnrin ò lè ṣe àpílò pẹ̀lú ọkọ ẹ̀ àbí ọkùnrin ò lè ṣe àpílò pẹ̀lú ìyàwó ẹ̀ kò sífẹ̀ẹ́ mọ́ tí ọkùnrin ò lè ṣe àdúvè àbí aṣọ òbora pẹ̀lú ìyàwó ẹ̀ àbí tí obìnrin ò lè ṣe àdúvè pẹ̀lú àbáṣọ òbora pẹ̀lú ọkọ ẹ̀ as a matter of fact níbi tí ìfẹ́ wá wà orí bẹ́ẹ̀ tẹ́ bá jọ sùn tíyàwó ẹ̀ bá dìde tígbà míì tí ọkọ ẹ̀ bá wà ọ́ ni ó yẹ kó máa gbóòórùn ara ẹ̀ ní orí bẹ́ẹ̀dì kó dẹ̀ máa tó bá sí around kí ọkùnrin yẹn gbóòórùn ara ẹ̀ lórí bẹ́ẹ̀ kó dẹ̀ feel okay ó yẹ kí ìwọ náà máa gbóòórùn ara ọkọ ẹ̀ lórí bẹ́ẹ̀dì kó dẹ̀ feel okay níbi tí ìfẹ́ bá wà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn nǹkan kéékèèké báyìí tó máa ń ba nǹkan jẹ́ nìyí then ìwọ obìnrin mo mọ̀ pé lè máa answer question ẹni tó bí mi nǹkan tó bá ti mú ọkùnrin ká ẹ pẹ̀lú àlè tó bá ṣì ń suspect ṣì rárá máa sọ pé no kò ṣẹlẹ̀ tó bá ti lè lọ fi ẹnu ara ẹ jẹ́wọ́ fún ọkùnrin wípé ó yan àlè àbí tó ká ẹ tó dẹ̀ ní bẹ́ẹ̀ ló ṣe rí marriage yẹn ti tán àwé tọkùnrin yẹn bá dúró tiẹ̀ ó dúró tiẹ̀ bóyá nítorí pé òun ṣiṣẹ́ bóyá owó wà lọ́wọ́ ẹ̀ bóyá ẹjọ́ ní property bóyá ó ní property kan tó ń kọ́ tó dẹ̀ ṣe wà nínú ilé ẹ̀ tó bá dẹ̀ kọ́ tán á dẹ̀ ya wọn nǹkan tó máa ṣe fún ẹ bòyí pé ó ká ẹ pé ó yan àlè ó dẹ̀ tún fẹnu ara ẹ sọ marriage yẹn ti tán kò lè tán nínú ọkàn ọkùnrin yẹn láíláí kò lè tán nínú ẹ o tí ò bá fi eyín èèyàn padà gé ẹ̀jẹ̀ ń sìn ó sì máa fi padà gé ẹ̀jẹ̀ létà tó bá jẹ́ pé o ò sọ ó hà kó fúnra rẹ̀ jẹ́wọ́ kó sì máa deny fine bẹ̀ǹkan tó bá ti lè mú ara ẹ fẹnu ara ẹ sọ fún ọkùnrin pé lágbájá rèé tó tún mọ ọkùnrin yẹn pé àtijọ́ dóra wa rí àtijọ́ yanra wa lálẹ́ rí kó wá rò pé ó gbàgbé ẹ fúnra rẹ̀ pack up nǹkan tó wà nínú marriage yẹn lọkùnrin yẹn wá kò wá ẹ mọ́ torí it's not going to work èmi ń sọ báyìí because mo mọ̀ pé we all have reasons to do some things àwọn obìnrin míì wá ní àwọn ò wà happy àwọn ọkùnrin míì aláwọn ò wà happy mi ò lè stop obìnrin from doing whatever obìnrin fẹ́ ṣe mi ò lè stop ọkùnrin I can only solicit I can only advise mi ò lè ní o fẹ́ ṣe báyìí má ṣe o lè ní o fẹ́ ṣe báyìí má ṣe but mo kàn fẹ́ sọ wípé ìgbéraga ló ń mú obìnrin abandon bedroom lọ sùn sí yàrá àwọn ọmọ pé párákì nǹkan máa ṣẹlẹ̀ wá ti kúrò nínú bedroom gbára wá ti sọ lọ sùn sí yàrá àbí pálọ̀ ìgbéraga náà lobìnrin fi ń ṣe bẹ́ẹ̀ lọkùnrin ò try láti tọpinpin pé no eléyìí ò gbúdọ̀ ṣẹlẹ̀ kò sí nǹkan tó ní kọkùnrin má bẹ obìnrin kò sí nǹkan tó ní pé kó má dọ̀bálẹ̀ kó so ẹsẹ̀ ìyàwó ẹ̀ mú kó bẹ̀ tó bá mọ̀ pé ó ṣẹ̀ ẹ́ wọ́n ní ká dọ̀bálẹ̀ fún rárá kò ní ká má ga
kò dẹ̀ sí nǹkan tó ní kó má kúnlẹ̀ bẹ̀ ọkọ ẹ̀ tó bá mọ̀ pé ó ṣẹ̀ ẹ́. Àwa méjèèjì, we are from different background and orientation, so we need to manage each other. I need láti lè cope, láti lè tolerate ara wa. I'm telling you, please, ẹ jọ̀ọ́, àlè ni àlè máa jẹ́. Offer ara ẹ fún àlè tọ́kọ bá kú, wàá rí pálẹ̀ ò lè fi ẹ́ ṣaya. Tó bá dẹ̀ fi ẹ́ ṣaya, marriage ò lè last, kò lè respect ẹ, kò dẹ̀ lè trust ẹ, ó máa padà túká ni. Tùgbà tó bá rìn, a máa suspect ẹ, á rò kò ní mọ̀ pé bóyá sábàbí ló fi ń date ń gbà yẹn, á rò bóyá bó ṣe rí nìyẹn. A nígbà tó wà nílé ọkọ ṣáà ń date òun, so tí àlè bá offer ẹ, even kọ́kọ́ kú, ká lè offer ẹ, àlè tó ti ń date kọ́kọ́ ẹ kú kó wá offer ẹ pé òun fẹ́ fẹ́ ẹ, má wulẹ̀ tanra ẹ. Ẹ máa padà fi gígbára yín lórí gbẹ̀yìn ni, torí pé nǹkan burúkú inú ọkùnrin, àwọn ọkùnrin ìgbẹ̀yìn tó wà níta ní tó wà ń ta, ó máa rò wípé bó ṣe ṣe fọ́kọ ẹ ló ṣe máa ṣe fóun. So it's not a good proposal pé àlè ẹ wá propose fẹ́ pé òun fẹ́ fẹ́ tó jẹ́ pé ó ṣe ń yàn ẹ́ lálẹ́ ńgbà tó wà lé ọkọ, ó máa padà bá yàbọ̀ ń bẹ̀ ni. Anyway, àfi tó bá jẹ́ wípé bóyá ẹ ti jọ bímọ fúnra yín nígbà tẹ́jọ wà nílé ọkọ. And again, gbogbo ẹ̀yin ọkùnrin, ara àwọn nǹkan tó máa ń fà kí obìnrin lọ bímọ síta, kó lọ bímọ àlè rèé. Ìgbà tí obìnrin tẹ́ bá ti bátà obìnrin tẹ́ ti hurt feelings ẹ̀, nígbà tẹ́ bá múnú ẹ̀dùn tẹ́ ń sọ̀rọ̀ àlùfàǹṣá fún, tó abandon room yín tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ̀ pé bóyá èèyàn kan jáde ní room tẹ́ ní go to hell. Ẹni tó dẹ̀ jẹ́ pé ẹni tó dẹ̀ nífẹ̀ẹ́ tó lọ rìn gbérégbéré bọ́ sọ́wọ́ ẹnìkan tíyẹn fún ní luxury. Mo ní kèsì yẹn lọ́wọ́, lòun ò lè fi máa yẹn lẹ̀. Tírú yẹn bá lóyún á gbé lọ fọ́kọ ẹ̀. Téèyàn bá ti fọ́ ní lọ pẹ̀lú àlejò tí ò lè fi àlè lẹ̀, tó bá lóyún gbà míì tó dẹ̀ já àlè tó fẹ́ máa rí, á gbé oyún yẹn lọ, àwọn obìnrin míì á gbé oyún yẹn lọ fọ́kọ wọn. Tá bá dẹ̀ wo Genesis ẹ̀, ẹ̀yin ọkùnrin lẹ máa ń fà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ bá ti níyàwó tó ti abandon bedroom, pride ni láti má bẹ̀ padà. Pride ni láti má sọ pé kí ni mo ṣe. Even kó máa dóbò níta, kó máa gun ní obìnrin míì níta, èyí tó sì wà nínú ilé ẹ̀ yìí sì keep ẹ̀, kó dẹ̀ make sure pé everything wà intact, kó lè rojú ráyè jẹ́ kó ṣe tiẹ̀ gan níta. Òun lèmi mú wá o, ṣe mọ̀ pé tí n bá rí mi kì í sọ. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá sóbìnrin, ẹ jọ̀ọ́ ẹ lọ jáwọ́ ń bẹ̀ o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, Ọlọ́run ní jẹ́ kí ilé wa kó dàrú o. Ire o. Debo tea, ẹ mọ̀ pé mo ti polówó tea yìí rí nígbà kan, mo tún ti fẹ́ mú padà wá fún yín torí pé àwọn kan tó ń bi mí pé kí ni máa ń lò nísìnyí, irú ìsìn tí wọ́n ti gym tí wọ́n jẹ́ ká gym, nǹkan tí mò ń lò lélẹ̀, Debo's detox tea. Wọ́n ti gym nísìn, so òun ni mò ń lò nísìn. Gbogbo ẹ̀yin tẹ́ bá fọ́ Debo detox tea, màá tún lò títí tó máa fi ṣí gym ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́, ẹ pè fún mi sórí 081 068 29352 081 068 29352. Fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní London, ẹ pè 074 66 235 768 074 66 235 768. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní London, Debo detox tea is good for you. Láti especially now tí gym ti wà shut down, so ẹ lè lò kó lè máa detoxify, kó lè detox yín, ó máa gbogbo àwọn nǹkan tẹ́tí kó sínú inú yín, gbogbo àwọn oúnjẹ ìjẹkújẹ tá a ti jẹ nísìnyí nígbà tá a rí gym lọ is very good. If kò rí gym lọ gan, ó lè lò láti help ara ẹ after tó bá dé láti gym, or before kó tó lọ sí gym, kó gym mú láàárọ̀ or kó gym mú lálẹ́, is very good. Ẹ pè àwọn numbers yẹn tẹ́ bá fẹ́ ní Nàìjíríà àbí tẹ́ bá fẹ́ fún nítorí gbogbo ẹ̀yin tí ẹ ní ọ̀rá níkùn tí ò ń jẹ́ kẹ́ dóko dáadáa, àbí gbogbo ẹ̀yin tí ẹ ní ọ̀rá níkùn ọkùnrin tí ò ń jẹ́ kẹ́ dóbò dáadáa, Debo detox tea is very good for you. Ẹ jẹ́ ká máa fi ìsìn ṣe àlọ. Ire o, ó dàbọ̀.